Otasansan rédíò and TV. Olùdíje sípò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́gbẹ́ òṣèlú Labour Party nínú ìbò àpapọ̀ tọdún 2023 Peter Obi ló ti kan sáárá sí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí ààrẹ ṣe buwọ́lu àbọ̀ ìwádìí Stephen Oronsaye kó lè di àmúlò. Lójú òpó ayélujára X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ni Peter Obi ti kọ ọ̀rọ̀ ìkànsáárá náà ránṣẹ́ lọ́jọ́rú Wednesday ọjọ́ 28 oṣù kejì ọdún 2024. Ó ní òun kan sáárá sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe buwọ́lu àbọ̀ ìwádìí Oronsaye láti di àmúlò lẹ́yìn ọdún 12 tí àbọ̀ ìwádìí náà ti wà níwájú iléeṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, Peter Obi ní ìdí tí òun fi kan sáárá sí ààrẹ Tinubu ni wípé tó bá jẹ́ pé òun náà ni òun wà ní ipò ààrẹ lọ́wọ́lọ́wọ́ bí Tinubu ṣe buwọ́lu àbọ̀ ìwádìí náà ni òun ó ṣe o kí àwọn kókó tí ó lè mú kí ìṣèjọba rọrùn léyìí tí yóò mú kí nǹkan rọ̀sọ̀mù lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wáá rọ ààrẹ láti tọ́ bí wọ́n ṣe tà kí àfojúsùn àbọ̀ ìwádìí náà kó lè di òun. Ẹ tẹ̀lé wa o lórí ìkànnì yìí fọ́kan-ò-jọ̀kan ìròyìn lédè Yorùbá lẹ́ka-jẹ̀ka lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.